Ẹ kú dédé àsìkò yìí. Àsìkò tí kò rọrùn gbà fún aráàlú lásìkò tá a wà yìí. A kú ìfaradà àsìkò yìí. A kú ìkọjá ìfaradà pàápàá. Kọ́lọ́run kó ṣàánú wa ká má kó sọ́wọ́ àwọn agbésùnmọ̀mí, àwọn afẹ̀míṣòfò. A kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Jugba Master Channel. Ṣé ẹ rí fídíò tí mo fẹ́ fi hàn yín yìí? Ó lè ti máa lọ, ó lè ti kọjá dọ́dọ̀ yín nípa àwọn tírélà kan, àwọn ọkọ̀ tí wọ́n fi ń ṣe commercial tó jẹ́ àwọn ọkọ̀ ńláńlá tó jẹ́ tírélà tí ọwọ́ tẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Ṣé ẹ mọ̀ pé à ń sọ̀rọ̀ pé kò sí ètò ààbò? Kì í ṣe ìròyìn mọ́ wípé Nàìjíríà ti kùnà nínú ètò ààbò, torí àwọn nǹkan kan wà tí kò yé wa tó fi di wípé a bára wa níbi tá a bára wa yìí. Ìlú tí ò sí ètò ààbò, tí àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ àti àwọn obìnrin tí wọ́n wà lábẹ́ àwọn agbésùnmọ̀mí àti àfẹ̀míṣòfò fún ọjọ́ pípẹ́. Irú ìlú bẹ́ẹ̀, mò ń béèrè question kan, ṣé wọ́n páàsì ni àbí wọ́n fèèlì? Ọkọ̀ tírélà tá à ń sọ yìí, wọ́n ní iléeṣẹ́ sìmẹ́ǹtì kan lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ gbajúmọ̀ oníṣòwò kan ló ní. A sọ pé bóyá ó mọ̀ ń pa ẹ̀ àbí kò mọ̀ ń pa ẹ̀. Òní kọ́ la ti ń gbọ́ wípé wọ́n ń fi tírélà yìí kó àwọn ogunlọ́gọ̀ àwọn Fúlàní àbí àwọn ará òkè ọya wọlé sí ilẹ̀ wa ń bí. Lóòótọ́ wọ́n ní nǹkan kan náà ni wá lábẹ́ ẹ̀wọ̀ Nàìjíríà, ṣùgbọ́n kì í ṣe lábẹ́ àṣà kan náà, ìrònú kan náà, ìròrí kan náà, ìṣe kan náà, ìwà ọmọlúàbí, àìṣe nǹkan kan náà. Ṣùgbọ́n olókoòwò yìí, tírélà rẹ̀ onísìmẹ́ǹtì ni wọ́n rí ní ìpínlẹ̀ Ondo. Ẹ mọ̀ rí bẹ́ẹ̀ ṣe ń wò yìí. Mo rí lórí ìkànnì kan ni, bóyá online TV. Ibi tèmi ń gbọ́rọ̀ mi lọ rèé. Wọ́n mú wọn gangan lọ̀rọ̀ tó wà ńbẹ̀. Wọ́n ní kété tí wọ́n rí bó ṣe ń wa tírélà yìí, ara fu àwọn ẹ̀ṣọ́ aláàbò. Mo rí mọ́tò Àmọ̀tẹ́kùn ńbẹ̀. Wọ́n dá a dúró. Tẹ́ ẹ bá ń wo fídíò yẹn, bí ipò fẹ́ sá lọ ni. Ǹjẹ́ ìwọ dẹ́rẹ́bà, nígbà tó sín àwọn èèyàn sínú tírélà báyìí, ọ̀dà jẹ́ àwo ibi tẹ́ ń kẹ́rù sí, kí ló wà ńbẹ̀? Ló bá tì bọlẹ̀ fún wọn, ló bá da wèrè bolẹ̀. Ní a bá ní wá, ọ gbọ́dọ̀ ṣì. Wèrè tó dà bolẹ̀ yìí ló jẹ́ kí àwọn èèyàn tó wà láyìíká kan kóra wọn jọ. Èrò wá ń pọ̀, èrò ń pọ̀. Ibí ni àwọn ẹ̀ṣọ́ aláàbò ti láǹfààní láti fagídí ṣì. Nígbà tán máa ṣí, orí ìyá mi o. Nǹkan tí wọ́n bá ń bẹ̀, ó kò láfẹnusọ. Ṣùgbọ́n ẹnu la fi sọ. Àwọn wo ni ó wá fìdí jókòó lórí ọ̀rọ̀ ọ̀hún? Ilé ẹjọ́ wo ni wọ́n fẹ́ gbé wọn lọ tí wọ́n á ti rí ìdájọ́ òdodo gbà? Nǹkan tán rí tó ya àwọn èèyàn lẹ́nu ni pé kìkìdá nǹkan ìjà èyí tí AK-47 tí wọ́n ní ló pọ̀ jù ń bẹ̀. Ìbéèrè wa rèé o, níbo ni wọ́n ń kó lọ o? Kí ni tájẹ́ẹ̀tì wọn gangan? Wọ́n lọ́lọ́dẹ làwọn tí wọ́n mú bóyá ní Imo ń gbà kan, pé ọlọ́dẹ ìbílẹ̀ ni wọ́n. Ṣé AK-47 yìí kìnìún ní wọ́n fẹ́ lọ pa ni àbí erin nílẹ̀ Yorùbá tí ò sí lókè ọ̀yà? Bí wọ́n ṣe mú wọn yìí, ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ó bọ̀, eégún aláré ni. Wọ́n ní wọ́n ń wádìí ọ̀rọ̀ lẹ́nu wọn lọ́wọ́, wọ́n ti fà wọ́n lé àwọn agbófinró lọ́wọ́. Nílẹ̀ Yorùbá, wọ́n á fà wọ́n lé àwọn agbófinró lọ́wọ́ ni, torí wọ́n ní ẹ má dájọ́ lọ́wọ́ ara yín. Níbo ni wọ́n ń kó àwọn tó wà nù tírélà yẹn lọ? Kí ni wọ́n fẹ́ fìbọn ṣe?
wọ́n ran àwọn ọlọ́pàá àwọn agbófinró lọ́wọ́.